ẹ jẹ́ kí Ààrẹ Laji Abbas kú ọjọ́ bí òní. Ààrẹ Laji Abbas ìwọ lọ bùrìnbùrìn dáná tàn sí jù dáná tàn sí gbó. ìwà mọ̀ pé ìtàn wo jọrin lọ ìwọ ni bàbá ojú tó lé ẹ pé lóògùn ọ̀fẹ́. ńlẹ́ wà Ààrẹ Laji Abbas ìwọ ni ìgbẹ́tẹ̀ ọmọ ọlọ́yẹ mọ̀yìn. ìwọ ló nílé ọyẹ aráàjì méjì ọmọ ọlọ́yẹ mọ̀yìn ọmọ àjíbọ̀ kí ni bàbá tó bí ọlọ́mọ. òjò kí para gbẹ́tì abilọ́yẹ báyìí ńlọyẹ pa. ìwọ lọmọ ẹkùn níbà ìjìyà ló gbọ́ mẹ́kùn níbà ọmọ ẹkùn níbà tí gbénu bá ṣòro. tí bàbá oníkúlùkù bá ń kó ẹkùn lọ́nà wọn ń sá kíjokíjo bí bàbá oníkúlùkù ń kó ẹkùn lọ́nà wọn ń sá kíjokíjo. níjọ́ tí bàbá tiẹ̀ kó ẹkùn lọ́nà ó kó tọ́pótọ́ fà sílẹ̀ ó ra owó rèdè sọmọ ẹranko. èjìká ò sì báyìí ní bàbá rẹ fi gbọ́mọ ẹkùn wálé. náà ṣe máa ń kí n lé bàbá tó bí ọlọ́mọ pé ń lọ́mọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rè é jẹ́ ń kí ọ délé bàbá tó bí ọlọ́mọ pé ìwọ lọ́mọ núgùdọ̀ máa jẹ́ kálámù ìwọ lọ́mọ sọ́sọ́ kìkì ẹ̀rù jákàlù káfíjákàdé gbárẹ́ kalẹ̀ ọmọ núgùdà ni ọmọ àjẹ́ kálámù ìwọ lọ́mọ onímọ̀ mẹ́ta ìwọ lọ́mọ onímọ̀ kan àdùbúlẹ̀gbà ìwọ lọ́mọ onímọ̀ kan àkúnlẹ̀gbà bẹ́ẹ̀ ìwọ lọ́mọ onímọ̀ kan nàrúgbàǹlẹ̀ mọ́tàlá ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ. àkànnàmọ́ gbogbo báyìí kì í pọ́dún jẹ́ ọdọọdún báyìí làárọ̀ rúgbó bẹ́ẹ̀ ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún báyìí làárọ̀ mọ̀bí lórí àtẹ. mo kí ọkú ọjọ́ bí òní àṣẹ ìṣàmọ́dún ojú tó lẹ́yìn náà rèé.